ẹ tún wá sọ̀rọ̀ lórí ilẹ̀ bí wọ́n ṣe ń forí balẹ̀. Inú Ifá ni fíforí balẹ̀ ti jáde, bí aṣọ tẹ́ wọ̀ sọ́rùn agbádá yín yẹn bó ṣe jáde nínú Ifá. Bẹ́ẹ̀ dẹ̀ ni inú Ifá ni fíforí balẹ̀ náà ti jáde. Bí jagunjagun bá jagun díẹ̀ kó ṣe wọ́rọ́, n ò fẹ̀yìntì mo kàn sí mi ráńpẹ́. Torọ́ ọmọ ọba ò kì í jagun bí ẹrú, mo dé mo tún fẹ́ fìyín nàkànàkàn. Olúwa ọba ló sọ̀rọ̀ mi dòkúta kó mọ́ ẹrú kokoko lórí gbogbo aṣebi. Gbogbo ènìyàn tó rọ́lọ́ nílẹ̀ tí ó sìn tó jẹ́ wípé ó sànà ń gbé gẹ́gẹ́. Àwọn èèyàn kan ní mọ́dáwèrè ló mọ̀, mo ní yóò sòkú ìyá ẹ̀ jẹ. Eléyìn ajá tún bọ́ síbẹ̀ o. Àní o wá sí àyín kó tún wá fi ti gbéyàwó ọ̀rọ̀. Ó nínú odù Ifá àwọn ló ti jáde wípé ká máa forí balẹ̀. Agbádá náà ó tún lọ́dọ̀ wọn ni. Dákun sódù Ifá yín ti dáyé láyé ànábì Muhammadu ni. Má jiyàn rárá, ẹ̀rí ni mo fẹ́ kó o pèsè lẹ̀. Ìgbà wo ni Ifá dé gan-an? Ṣé tà àtẹnudẹ́nu eléyìí tí ò lẹ́sẹ̀ ńlẹ̀ tó kàn gbọ́ lásán? Olórí tu púlù bí ẹja. Wọ́n ní wọ́n ní. Ìgbà wo lọmọ núpé tó mú Ifá wá sífẹ̀ yín gan-an ìgbò ní ẹ bí? Ṣé torí ẹ̀sìn Islam kọ́ ni a fi lè kúrò ní núpé nì? Ṣẹ̀tìlù ló wá kò sí ti ń jọ Ọ̀rúnmìlà. Ọ̀rúnmìlà kọ́ ọ̀run lálẹ́ ẹ̀bá wí. Ṣẹ̀tìlù núpé yín nígbà wo ló dáyé gan-an? Òpònú ajangilasa èèyàn. A jẹ́ pé tí foríbalẹ̀ bá wá láti inú Ifá, Ifá ló sọ fún wọn pé kí wọ́n máa foríbalẹ̀ ní Saudi. Miss Òpònú, àwọn olóòṣà àgbáyé yòókù táwọn ń foríbalẹ̀ bíi ti yín ń kọ́. Ṣé Ifá tún lọ sí India náà ni? Ìforíbalẹ̀ mùsùlùmí yàtọ̀ gédéǹgbé sí foríbalẹ̀ àwọn olóòṣà. Bá a bá fẹ́ foríbalẹ̀, Allahu Akbaru, Ọlọ́run tóbi là ń wí. Àyàtọ̀ sẹ́yìn Ifá orí yín rèé, Ṣàngó orí yín rèé, rándanrandan jákujáku. Torí lọ́dọ̀ tèmi ẹ ò ṣe nǹkan kan yàtọ̀ sí rubbish. Agbádá náà wọ́n tún lọ́dọ̀ àwọn ló ti wá. Ohun gbogbo pátápátá ọ̀dọ̀ yín ni. Odù Ifá wo ló tiẹ̀ wá dákọ̀ agbádá tó sọ fún wa wípé agbádá wíwọ̀ o aṣọ Ọ̀rúnmìlà ni aṣọ Ifá ni. Ó yẹ sáré hun jọ pápápá mú ń tẹ́tì. Aṣọ agbádá táwùsá ń wọ̀ sódù Ifá yín náà ló tún sọ bẹ́ẹ̀. Òpònú èèyàn nìkan ló lè gbarú ẹ̀ gbọ́, tó o bá pa lókè yóò já ń sálẹ̀. O lẹ́kọ̀ọ́ ọ̀rọ̀ táwọn bàbá yín ti ń parọ́ o. O bá kọ́kọ́ lọ ọ̀dọ̀ wọn lọ kọ́rọ́. Bó o bá tiẹ̀ wà á tún kọ́rọ̀ ọ̀hún fódìdí 100 ọdún. Onírọ́ lonírọ́ lè parọ́ fún tí ó lọ. Lọ́dọ̀ tèmi kọ́ àṣírí irọ́ òtún kíá nì. Òkèrè sẹ́ni tó lè fún Dr. Gbádébọ̀ lésì ọ̀rọ̀ tó ráwọn ò kì í ṣẹgbẹ́ àwọn bàbá yín onírọ́ tẹ́ ẹjọ́ ń kóra yín kiri. Kò ságbà mùsùlùmí tó tiẹ̀ lẹ́nu láti fún lésì ọ̀rọ̀ tó rẹ́nu tó fi fún ọ lésì ọ̀rọ̀ ọ̀hún dà. Nígbà táwọn ò kì í sòpùrọ́, wọn ò sì kẹ́sìn ti wájọ pẹ̀lọ́gbọ́n orí o. Ọ̀rọ̀ òkúta lọ sílé babaláwo, igi lọ lé babaláwo, ewúrẹ́ lọ lé babaláwo kọ́ là ń wí. Ẹ̀sìn tàwákù ò lẹ́sìn kan òkè ọ̀hún tí wọ́n ń dífá fún jàpá. Akewi ìdùnnú ló kọ tèmi ń jẹ́ akéwì tí ò mọ rí pè ní ọmọ adìílẹ̀ kógun ó tó dé, ọmọ agbọ̀nkú gbèlèjà.